Ìròyìn láti iléeṣẹ́ àtótó arére online TV. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti wọ́ obìnrin kan lọ síwájú ilé-ẹjọ́ látàrí bí ó ṣe kùnà láti fẹ́ ọkùnrin tó gba owó bàǹtàbanta àti àwọn nǹkan mìíràn lọ́wọ́ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá nílùú Èkó ni wọ́n ti fi ojú arábìnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan tó jẹ́ oníṣẹ́ ọwọ́ aránṣọ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Victoria Effiong bá ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí ìlú Ìbà ìpínlẹ̀ Èkó látàrí bí ó ṣe kọ̀ láti fẹ́ àfẹ́sọ́nà rẹ̀ lẹ́yìn tí ó gba owó tó lé ní mílíọ̀nù 2 náírà àti àwọn nǹkan olówó iyebíye mìíràn lọ́wọ́ rẹ̀. Effiong ni ó ń kojú ẹ̀sùn olóǹkà 3 nínú eléyìí tí a ti rí dídá omi àlàáfíà rú, rírẹ́nijẹ àti kíkùnà láti mú àdéhùn ṣẹ. Ìròyìn àtótó arére gbọ́ wípé agbè fún ọba eléyìí tó ń gbẹnu iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ ẹ̀yìn ní Chinedu Njoku sọ fún ilé-ẹjọ́ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2024 ní nǹkan bíi aago 10 òwúrọ̀ ní òpópónà Àjànàkú. Effiong ni wọ́n sọ wípé òfìnnúfẹ́dọ̀ rẹ̀ arákùnrin náà tó mú ẹjọ́ rẹ̀ wá sí àgọ́ ọlọ́pàá jẹ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Dominic Asuko látàbí ó ṣe gba owó tó lé ní mílíọ̀nù 2 náírà pẹ̀lú bí ó ṣe pirọrọ tí ó sì sọ wípé òun ṣetán láti fẹ́ arákùnrin náà léyìí tó sì jẹ́ pé nígbẹ̀yìngbẹ́yín òun ni ó padà sọ ọ̀rọ̀ dìbà mìíràn. Agbèfọ́ba ọ̀hún tẹ̀síwájú ọ̀rọ̀ níwájú ilé-ẹjọ́ náà wípé lásìkò tí ẹni tí wọ́n pè lẹ́jọ́ ọ̀hún tí ó ń fẹ́ Asuko ni ó gba iPhone eléyìí tí owó rẹ̀ tó $140 náírà pẹ̀lú àwọn aṣọ ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tó ń wọ̀ sọ́rùn tó fi mọ́ aago ọwọ́ olówó iyebíye, àwọn bàtà àti àwọn báàgì eléyìí tí ó fi ń ṣe ọ̀ṣọ́. Ó jẹ́ kí ó di mímọ̀ wípé ẹni ọ̀hún ni ó tún fún Effiong ní owó eléyìí tí ó lé ní $80 náírà. Bákan náà ni ó tún fún un ní owó oúnjẹ ní ojoojúmọ́ tí ó sì tún gba owó tó lé ní mílíọ̀nù 2 náírà ní ọwọ́ rẹ̀. Ẹni ọ̀hún ni wọ́n jẹ́ kí ó di mímọ̀ pé ó gbarata tí ó sì gba àgọ́ ọlọ́pàá lọ lásìkò tí ó ṣe àwárí rẹ̀ pé Effiong tí òun ná owó ribiribi lé lórí ni ó ti ń gbèrò láti di aya ẹlòmíràn tóun ti bí ó ti ṣe ṣáájú fi òun hàn àwọn òbí rẹ̀ tó sì ti fi òun lọ́kàn balẹ̀ wípé òun ni ọkọ tí òun yóò fi ṣe adé orí. Effiong ni wọ́n tún fi àwọn ẹ̀sùn lọ́kan-ò-jọ̀kan kàn wípé ó tún gba owó eléyìí tó ń lọ bí $100 náírà ní akoto Asuko léyìí tí ó fi ra àwọn nǹkan ọ̀ṣọ́ lọ́kan-ò-jọ̀kan. Olùjẹ́jọ́ náà ẹni tí wọ́n gbé lọ síwájú ilé-ẹjọ́ májísírèètì níwájú onídàájọ́ arábìnrin O.M. Ogun ni ó sọ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn náà eléyìí tí wọ́n fi kan òun. Nínú ọ̀rọ̀ àwíjàre rẹ̀, Effiong ló sọ wípé òun kò fi ìgbà kankan fẹ́ Asuko tó sì sọ wípé Asuko fúnra rẹ̀ ó mọ̀ wípé òun ní ẹnìkan eléyìí tí òun fẹ́ tí ó sì sọ wípé lótìtọ́ ni òun gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iPhone olówó iyebíye àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kékeré eléyìí tí owó rẹ̀ tó $20 náírà tó tún fi mọ́ àwọn nǹkan mìíràn. Ṣùgbọ́n òun ti ṣáájú sọ fún Asuko wípé kó yé ná àná dànù, kó yé fi owó ṣọwọ́ sí òun torí wípé bí ó ṣe gbà ń fi owó ṣọwọ́ sí òun tó sì ná àwọn owó fún òun lọ́kan-ò-jọ̀kan kò tẹ́ òun lọ́rùn, kò sì fi òun lọ́kàn balẹ̀. Nígbà tí agbèfọ́ba náà yóò tún máa sọ̀rọ̀, ó sọ wípé àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tí Effiong ṣẹ̀ yìí òun ni ó pè fún ìjìyà lábẹ́ òfin eléyìí tí ó tako ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Èkó tọdún 2015. Ẹ̀wẹ̀, onídàájọ́ Ogun òun ló ti wá sọ wípé kí Effiong kí ó san owó ìtanràn eléyìí tó sì tún gba béèlì rẹ̀ pẹ̀lú $200 náírà pẹ̀lú àwọn onídùúró méjì tí wọ́n rí ẹsẹ̀ wálẹ̀. Wọ́n jẹ́ kí ó di mímọ̀ pé àwọn onídùúró náà ni ẹni àkọ́kọ́ nínú wọn gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ tàbí ìbátan rẹ̀. Bákan náà ni ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó fi ara hàn wípé ó rí ẹsẹ̀ wálẹ̀ dáradára tí wọ́n sì sún ẹjọ́